Ẹ káàbọ̀ padà lórí ìkànnì Speechbox Daily. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí fún àwa tí a ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ní báyìí, sinimá tuntun tá a ní láti lọ wò, òun ni àkọlé rẹ̀ jẹ́ Ayé lowó mọ. Àwọn òṣèré tá a ti mọ̀ bí ẹni mowó ló kópa nínú rẹ̀. Àwọn òṣèré bíi Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀, Ọláyínká Solomon, Tósìn Ọláníyan, Níyì Johnson àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí dá lórí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lẹ́gbàá, tá a mọ̀ sí Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀, tí ó sì ń ṣiṣẹ́ awànìyàn tàbí ká ní awakọ̀, tí ọ̀gá rẹ̀ tí ó ń wà sì ní owó lọ́wọ́ gidi gan. Ṣùgbọ́n ṣá kò fi owó mọ Lẹ́gbàá, bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà tí ó fi ń rí owó kò mọ́ rárá, tí ó sì ń gbé egbòogi olóró tí a sì máa kó owó pamọ́. Ìdí nìyí tí Lẹ́gbàá fi lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú Oyin, tá a mọ̀ sí Ọláyínká Solomon, láti lè gba owó lọ́wọ́ ọ̀gá rẹ̀. Báyìí ni Oyin ṣe lọ bá àwọn adigunjalè wípé kí wọ́n lọ dá wọn lọ́nà nígbà tí wọ́n bá ń gbé owó lọ. Ṣùgbọ́n ṣá, Oyin àti Lẹ́gbàá ti yí àpò owó padà, tí àwọn adigunjalè sì ṣe bẹ́ẹ̀ gbé àpò òfìfo, tí owó sì ti di ti Lẹ́gbàá àti Oyin. Ṣùgbọ́n ṣá, ẹ̀rọ ayélujára tí wọ́n fi ń ṣọ́ ilé, tá a mọ̀ sí CCTV camera, ṣe tú àṣírí Lẹ́gbàá nígbà tí ó ń pààrọ̀ àpò tí wọ́n gbé owó sí. Bákan náà, owó yìí dí ìjà lẹ̀ láàrin Oyin àti Lẹ́gbàá. Báyìí ni ọ̀gá Lẹ́gbàá ṣe ń wá Lẹ́gbàá kiri, tí sinimá náà sì parí síbẹ̀. Ẹ ní láti wo sinimá yìí. Ayé lowó mọ làkọlé rẹ̀. Ẹ ṣé.